musiqiyya on ṣe tahlilul adabi on ṣe tahlilul ayatil Qur'an bí wọ́n ṣe ń ṣe tahlilu adab àwọn abúlé fòzánù àwọn sọ pé wọ́n sọ sí Qur'an báwọn àmọ́ fil manhaj wọ́n sọ kankan nípa rẹ̀ wọ́n sọ kankan nípa ikhwan àwọn ikhwan wà nù àwọn tó dá ilmu lẹ́ Saudi jami'at Ummul Qura ikhwan ló dalẹ̀ àwa wà ń bẹ́ẹ̀. Kuliya sharia ló ń jẹ́ ńgbà náà lọ́hùn ńgbà tí Muhammad Kutubu wà ń bẹ àbúrò Sayyid Kutub tí ó bá sọ̀rọ̀ báyìí kò ní sáàyè mọ́ bí yáàyè ṣe fẹ́ ni gbogbo àwọn kibaru ulama Saudiya akhadhu minhum ìyẹn wá sọ pé kí àtọ́wò mọ́ sọ kó mọ́ sí lọ́dọ̀ wọn ó wà dáadáa ó wà gẹ́gẹ́ bí àfa àti sọ sirriyatu tanzib àwa ń lọ sí àwọn halakot ní Saudiya. Wallahi lazim mo jókòó wákàtí kan ọ̀tọ̀ ni tí baba Cairo yẹn ń sọ ọ̀tọ̀ ni tèmi ń sọ onwanu muhadara rẹ̀ almurabbi walmurabbun àṣẹ ìhùwánì ló ń gbà lérò kí ló fà ìjọba tó ń bá lè lọ gbà náà lọ́hùn tó bá mọ̀ pé wọ́n ń ṣe mítìnì wọn pa gbogbo wọn ni bí Dr. Elections ti sọ lẹ́ẹ̀kan ó sàwọn ń kọ́ wa pé education lèmi ń fọkàn sí pé almurabbi àfa tí ó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ wà báyìí tó bá fẹ́ kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ ṣe báyìí ó kẹ́ nígbà tá a wá jáde tán mo ní kí ni adúgbò yẹn ni kò yí ọ ni kò yí ọ síyáda là ń ṣerú gbogbo eléyìí náà sirriyatu tanzim àṣejù lè wà ń bẹ àmọ́ kò sí láì fi àwọn tó ń ṣe ìjókòó tá a jókòó yìí náà wọ́n pílánì rẹ̀ fún bí oṣù kan ní kíní kó tó di pé ní àwa ń lò báyìí àṣejù wà ń bẹ lọ́dọ̀ táwọn tiwa Nàìjíríà náà àṣejù wà ń bẹ àwọn àfáà wa tán kọ́ wa ń kí tán gbà wá láti bí báyìí àṣejù máa ń bẹ ń bí omi pé àwọn xasọ̀ ni wọ́n fẹ́ ṣe mítìnì xasọ̀ tó yẹ kí wọ́n ṣe tàdílù rẹ̀ so kí ọmọ kéwò yapa àfáà rẹ̀ kò sí láì fi ń bẹ ẹnu pé kákànjọ wò ó ká dúró ní wàsàtíyà bí Dr. Alaro ti sọ lẹ́ẹ̀kan àwọn tó ń ṣe mùsùlùmí ni wọ́n máa ń sọ pé ìhùwánu ló ń dá Boko Haram international lẹ̀ o àwọn ìhùwánu kọ́ o ó lè jọra wọn àwọn ìhùwánu kọ́ rárá ṣèbí ànsẹ̀ tí wà lọ́wọ́ àárín Christian tó gbásí pé ilé ìgbúgbọ́ tó sì ń pera rẹ̀ ní ISS àbíkú wọn ti ń pè wọn so àṣìṣe wà lọ́dọ̀ wọn fi tanfidh ó wà dáadáa ṣùgbọ́n kò tó bí àwa ṣe mú kádàkùn tó rọ lọ́hùn kí Dr. Elections sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan gbà tí ìjọba dìde ní 1930 2040 kèfèrí kún ò tẹ́ fẹ́ gbọ́rọ̀ Islam rárá àwọn ẹni tó ń sún Islam mọ́ wọn ni nígbẹ̀yìn gẹ́gẹ́ bí Ibn Rajab ti sọ tàrájà àbíyàwó wà ó dúró fún pé kò tàrájà so èyí tí ó dáa fún àwa mùsùlùmí àwa tá à ń ṣẹ̀ṣẹ̀ ń dénú Rabbana pé Ọlọ́run kó bá foríjì gbogbo àwọn tí wọ́n ti kọjá lọ níbi kùdìẹ̀kùdìẹ̀ wọn. Jazakumullahu kulla khair Ọlọ́run san àwọn àfáwà ní ilẹ̀sàn dáadáa torí ìjókòó wa yìí ìjókòó ẹ̀kọ́ ni nígbà tá a sì pé ní ìjókòó àpérò àájáde ń bí nísìn a gbọ́dọ̀ rí nǹkan kan tá a mọ̀ mú lọlé ní kókó. Inú mi dùn wípé àwọn ustaz wa Abdurrauf Bello kọ́lọ́n kó ṣe àlékún dáadáa tí wàá títí wọn náà wọ́n ṣe àlàyé ṣe rí aqidatu ahli sunnati wa jamaa wa manhajuhum bìlífù wọn àti mẹ́tọ́ọ̀dù wọn yálà níbi sísin lọ́ọ̀ ni yálà níbi sísin dáwà ni n tó wà documented ni. a sì rí pé lánàá ti sọ wípé ní táǹpẹ̀ ń súnà yìí kìí ṣe pé ogún property ẹnìkan n tó ti bẹ̀rẹ̀ látàyà Nabi sallallahu alaihi wasallam ni hiya al-islamu wal-islamu huwa sunnah. Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́ sì fẹ̀sìn rán ó ti summarize ẹ̀ fún wa in a very simple way tó sì clear. tí n bá báyà nǹkan tá à ń ṣe is it sunnah or not Ànábì ti fún wa ní ó ti fún wa ní guideline àti benchmark tá a máa fi assess ara wa man kana ala man ana alayhi al-yawm wa ashabi kì í ṣe pé defence àbí kíní kankan ṣe rí gbogbo ń tàn sọ látàárọ̀ òṣòlù àkédà ó hàn tábà lọ ka tọ̀hàwíyà tábà lọ ka rìsálà a rí i pé n táwọn àfa máa ń tírìtì ó pọ̀ wọ́n kọ́kọ́ bẹ̀ látara dhatu Ọlọ́run ìròyìn Ọlọ́run àkédà àmìkálùkù Ọlọ́run àwọn iṣẹ́ rẹ̀
lẹ́yìn náà wọ́n bọ́ sí risala lẹ́yìn náà wọ́n bọ́ sí nubuwa lẹ́yìn náà wọ́n bọ́ sí gaibiyat lẹ́yìn náà wọ́n bọ́ sí barzakh lẹ́yìn náà wọ́n bọ́ sí wọ́n sì kan ìmáàmà political aspect ni siyasatun shari'iyya ni. so lẹ́bàá pé tá a bá lọ ka tọ̀háwíyà gan náà tó bá di wípé ní ó bá di páwọn èèyàn bá ń ṣe istihlalu ba'd tasarrufati ní òtò ọ̀nà àkídà bíbẹ̀ ẹ̀kọ́ tasamuhu ń bẹ nínú istikhdamu àwọn alfadha fa ẹ̀rí kan mú ọ̀rọ̀ sheikh alhassan ibn Salih wàlẹ̀ kan ìmáàmù Dhahabi ó kó àwọn ọ̀pọ̀lọpọ̀ àfa nínú tírà rẹ̀ àtàwọn ẹlòmínà tẹ̀ ṣe Dhahabi wọ́n ní fulanun saduqun dayyinun wa kana fi tashayyu' fulanun sadiqun thiqa walakin ikhtalata fi akhiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó bá fi fulanun sadiqun dayyinun sí but sẹ́mọ̀ wọ́n gbàdé àrímú gbàdé fi wọn. ibẹ̀ ní tí wọ́n ní khilafu wípé Bukhari gba àdìsẹ́ nìkan wá mùsùlùmí gba àdìsẹ́ nìkan wá Bukhari ó gbà wá masalan àbí àti Bukhari àti mùsùlùmí wọn ò gbà alágbájá ló gbà wá torí pé ojú tẹ́níkàlùkù tó fi wo deficiency tó wà lára ẹni tán gba àdìsẹ́ wọ ọ̀tọ̀ ni. tabasi ní ká máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtìhámọ́tì nígbà míì tàgbà lóró ní pé ní allegations nígbà míì àfikáwádìí ẹ̀ dáadáa fàpèjúwe kátó wípé bóyá ẹ̀dọ́ndẹ̀ ní ṣe mẹ́mbà Ikhwan but kátó wípé ní Ikhwan bóyá wọ́n ń ṣe pẹ̀lú fàpèjúwe ṣéyà yíò ò da kò sí dáwọ́ tí mi àti pé kò da but kò necessary kátó pé ńgbà tá a ti lè rí wọn táwọn ń ṣe nípa ti di kèfèrí láti di kan náà àfi ká máa kí ló pa wọ́n pọ̀ ẹ jẹ́ kí n má pèjúwe kan gbogbo alágbà wípé ní Saudiya Dawlatu As-Sunnah wal Jama'ah àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ èmi wà ní Saudi nígbà tí Sheikh Khomeini ní Sheikh nígbà tó fi wá sí Medina tó ṣe ziyara Rafsanjani ẹ ṣeun ó ṣe ziyara mo wà nínú juma njọ náà nínú kútúbà tí Sheikh òfin fi ṣe nígbà before rẹ̀ wọ́n mú ṣe ziyara kaburu sharif kaburu nabi sallallahu alaihi wasallam ń gbọ́ débẹ̀ ó sì tu ìtọ́ sí ọ̀tàlàwò lọ kaburu Abubakar Siddiq ní fi mahdari sheikhuna al-allamatu Ali ibn Abdurrahman Hudhayfi imamul haramain Sheikh Hudhayfi tí gbogbo yín máa ń gbọ́ kíra rẹ̀ àwọn wà ń bẹ̀ tán rí inú wa bí káì Allahu Akbar olùmú tó bẹ̀rẹ̀ ṣẹ́mà inú pé Abubakar Siddiq lórí burúkú yìí tó tọ́ sí kí ló ṣẹlẹ̀ the next khutbah jọ́ kejì rẹ̀ bàbá ṣe khutbah kí ló ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ naam wọ́n dá bàbá dúró pépà tó jáde lẹ́yìn rẹ̀ bàtà àwọn pépà Saudi ń translate táwọn ará Iran wí ìtumọ̀ ní pé al-Hudhayfi mahdhufun al-Hudhayfi hadhafahu Allah al-Hudhayfi ṣẹ́mọ̀ Hudhayfi orúkọ bàbá nù Hudhayfi kalima látara hadhafaf ẹ̀ ń tẹ́ pé nta delete kó níbi nǹkan àwọn ni pé Hudhayfi wọ́n ti parẹ́ wọ́n ti hadhafa rẹ̀ qatalahumullah. Now my question says ṣé àwa torí rẹ̀ ká pé ìjọba Saudi ní ṣé àbí ẹ jẹ́ ká dáhùn ṣé àtòrí eléyìí ń pé nítorí pé Hudhayfi tó ẹsẹ̀ rà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lójú sọ lánàá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó irú àwọn eléyìí síyáṣà ń bẹ èyí tó kan àwa ni wípé àná àti parí ẹ jẹ́ ká listen sí ọ̀rọ̀ àwọn onímọ̀ tí wọ́n sì gbọ́ ẹ̀sìn yìí dáadáa a ní MSSN lẹ́ẹ̀kan àti ní pé kìí ṣe ìjàmá pé society ni wọ́n but either you call it society or you call it association gbogbo wa la mọ̀ history MSSN àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá ka history wọn a kà fara gbogbo àwọn tí àwọn èèyàn kà fara wọn àwakọ̀ o àwọn èèyàn kà fara àwọn tá a da MSSN nílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni but mo believe pé gbogbo àyè lónìí ẹni tó bá ń pèpè sí kí wọ́n pa MSSN rẹ̀ kí là á pè é náà ọ̀tá ẹ̀sìn ni so bí nǹkan ṣe máa ń rí náà nù àwọn ìtawà kà nípa Ikhwan Mùsùlùmí nípìnlẹ̀ wọn nǹkan mi lè padà wọ̀ o bóyá àìjákè mọ́ wọn lọ́wọ́ àmọ́ nípìnlẹ̀ wọn Allahu alam so mi ò rí pọ́n ní deficiency nínú náà lọ́rùn títì mi tán bá wá tẹ̀ wá nípa bẹ́ẹ̀ mi ṣe sọ àfikà wo owó then mujarradu jamaa pé lájàmáà fi mujarradu náà lọ́rùn títì mi ó lè má wà ní sọ́ọ́lì òwà especially nínú environment táwọn ń gbé Nàìjíríà yìí torí
gbogbo àlàmà yìí pé ní wọ́n ń pe kíní kan ní gọ́fìmẹ̀ntì ní pé wọ́n ń pè wọ́n ní pressure groups lára bọ́ọ̀dì system gọ́fìmẹ̀ntì ló wà tẹ́ẹ̀ bá ṣe àfikẹ́ ní kótó la tẹ́nìkan bá sọ̀rọ̀ wọn lè má listen sí but ká wá gbé communique jáde ló kọ pápẹ́jùwé MSS àbí ló kọ academic to Sunnah wọn ò listen pé yes àwọn kan jama kan náà ń sọ̀rọ̀ so àfi ká mo rò pé ká gbọ́ kínní iye ká sì gbìyànjú àwọn tó bá jẹ́ àwọn afáà náà máa ń pin masailu àkàdíyà bàtà yíyún kò sẹ́ni tó dìbìtì ní lórí rẹ̀ àmọ́ àwọn tá a bá rí wípé so wọ́n nídìí àlàyé ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ yé but kó lè bá wa clear sí wa àwa ọmọ kéwú bíi ti tèmi nta múlọlé ni wípé kí ni jama ahlus sunnah wal jamaa man kana ala ma ana alayhi al-yawm wa sahabi tẹ́ bá rí lọ́dọ̀ tàdọ́múnù ni ẹ̀rí lọ́dọ̀ kìíní ni pé so ìyí tẹ́ rí pé ó wà sọ́ọ̀lì tó bá tún wọn mú so ẹ mú al-hikmatu dallatul mu'min so láì ní gba kúfúrú láì ní gba bídà àbákátí má gbà wípé ní interpretation wọn sọ kìíní kan lẹ́ẹ̀kan wípé àwọn èèyàn pé kó lò bídà dọ̀làlà sàpá àkànná ni bòtèmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan mo support interpretation wọn pé kó lò bídà tí ń dọ̀làlà kò sí dáwọ́ tì ń bẹ̀ kó lò dọ̀làlà tí fi náà òdodo ni ọ̀nà nàbì sallallahu alaihi wasallam ni àmọ́ ibi tí wàhálà ti wá ni pé ní bó o la ṣe fẹ́ ṣe ta'wilu bídà ma hiya bídà láti identify bídà ibi táwọn ti ní problem nù ìṣe ìdíkàlù nǹkan tí èṣe bídà sínú bídà problem ti wọn nù bọ̀ pé láwùjọ àná sọ̀rọ̀ sálàm tó sọ wípé ní kullu bid'atin dalalah sọ fa kullu dalalatin fin-nar ó wá kú wípé ṣé bá a ti jòkó yìí nísìn ṣé bídíà ni àbí kì í ṣe bídíà ẹ dáhùn bídíà ni bídíà kọ́ àbẹ́gbẹ́ ni ní wọn tó bá jẹ́ gbẹ́ kálọ̀ sàn yẹn lẹ́sẹ̀ rẹ̀ abẹ́lẹ́ nǹkan lọ́nkọ́ sàlékún ìmọ̀nà wa ní khilafu weird expression mo rò pé ó yàtọ̀ àwọn ìṣe àkọ́wá náà wọ́n ṣètà lè kátó nípa ẹ̀. èmi náà sáré lọ́rọ̀ kan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على خير خلق نبينا محمد وآله وصحبه وسلم تسليما. adúpẹ́ fún mujama As-Sunnah gbogbo àdúrà tí wọ́n ṣe fún wọn Ọlọ́run ó ṣe ìgbàdúrà rẹ̀ in fact mujama As-Sunnah ó dùn mí tí ìwé tán fi pè mí òní ló read ìmọ̀ pé mo ti ń lù sí ní àtàná but alhamdulillah mala idrak kullu èmi náà bá tòní. mo dúpẹ́ fún àwọn àfáà méjèèjì tí wọ́n ṣe lecture but tí wọ́n emphasize fún àwọn ikhwan àwọn èèyàn ọmọ ìyá tí mo fẹ́ kí ẹ dìmú òun náà ní ilmu pé kéèyàn lọ wá mà ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ látẹ̀kan ìmọ̀ ń takora wọn ni ìmọ̀ ń sọ̀rọ̀ so kéèyàn ó fẹ́ belong kó fẹ́ ṣètò ọlọ́run àfikọ́ lọ wá mọ̀ ọ́ àfikọ́ lọ wá kì í ṣe kéèyàn máa fẹnu jẹ́ àbí kéèyàn máa lo hamasa kéèyàn máa lo pé ìsà ṣe kínní mo fẹ́ ṣe ìyẹn gbọ́dọ̀ wá mọ̀ ọ́ tó bá fẹ́ jẹ́ As-Sunnah iná ni àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ tán wọ́n emphasize fún wa gbogbo àwọn tí wọ́n ń sọ yìí ló yẹ ká mọ̀ irú kí ni wọ́n ń sọ kí ni wọ́n ń pè wá sí ká fi lè mọ funfun níbi dúdú nítorí Ànábì sallam ó sọ pé taraktukum al-mahajjati bayda layluha kanahariha Islam ò rújú àmọ́ àwọn ìgbà tí àwọn ìròrí eríṣiríṣi ìròrí philosophy falsafa tí ò sí ní àsìkò àwọn sahaba ridwanullahi ta'ala alayhim ló dá gbogbo wàhálà yìí lẹ̀ so tí mo wá fẹ́ fi kún un tó fi sì kejì ni pé gẹ́gẹ́ bí oníròyìn tèmi jẹ́ tí mo bá ní ọ̀rọ̀ wo ló wà tọ́píkà jù lónìí nítòní ọ̀rọ̀ tí àwọn àfa àbúrànrájì sọ ni nítorí pé lásìkò tá a wà yìí internationally a mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ láàrin àwọn ìlú Islam pọ̀tọ̀pọ̀lọpọ̀ kò yé wọn wọ́n sọ pé kí ló lè ṣe Saudi Qatar ìlú mùsùlùmí Saudi ìlú mùsùlùmí but attention ẹni tí wọ́n sọ̀rọ̀ yìí ẹni tí wọ́n sọ fún wa yìí ó yóò jẹ́ ẹni tó bá gbọ́ yóò jẹ́ káwọn pé àṣẹ nǹkan ń bẹ o nǹkan ń bẹ nítorí pé ẹ jẹ́ kí a tún emphasize kìíní kan tẹ́mi fẹ́ emphasize ni pé tí a bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ tí ẹgbẹ́ bá jẹ́ social club ẹgbẹ́ ìṣìmáyí kò ní wàhálà púpọ̀
àmọ́ tẹ́gbẹ́ bá lọ jẹ́ akídí tí bá ti ní pírọ́blẹ́mù ní àkídà tákídà wọn bá ti yapa sí tàwọn sálàf kò sí gbogbo kan tó lè máa jẹ́ ó yẹ ká lè wà bold gbogbo ọ̀rọ̀ tó lè wù kán ní ó lè yẹ ká lè wà bold láti point out pé nǹkan lọ tó bí ìṣe wọ́n kù sí bí kódà bí wọ́n bá ní 99% oore tó a jẹ́ pé 1% láburú tó wà mo èmi gbọ́ lọ́dọ̀ ṣe kọ̀dọ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tí mo kà wípé àwọn sáìsì àbí kí wọ́n pè wọ́n wípé lìlásà ṣẹ̀dí pé látara Ikhwan Muslimun wọ́n ti jáde Ikhwan Muslimun wọ́n láwọn ó sọ ṣé kọ̀dọ̀ wí sọ so ó yẹ ká mọ̀ yìí pé àwa tá a bá wà nù ẹgbẹ́ tọ́jú mọ́ Ikhwan Muslimin ká lọ ṣiṣẹ́ lérí àyàn eré àkídì yẹn ká lọ sí ká sì má tijú láti máa pọ́ǹtì out wípé ibi tí wọ́n kù sí ni tá a bá lè pọ́ǹtì tàwọn Ikhwan Tabligh tá a lè pọ́ǹtì àwọn jàmíyà táwọn náà ń lọ súnà ó yẹ ká lè máa pọ́ǹtì ti Ikhwan Muslimin náà jáde wípé aburú tiwọn náà nítorí ibi tí aburú tiwọn wà ní àgbọ́yé tèmi ni pé àwọn ò tún fi Kùránì àsúnà wọ́n fi jẹ́ nìkan tí ó sì strong àmọ́ bí tí wọ́n tù lọ téèyàn bá rọra téèyàn bá ronú jinlẹ̀ èyàn rò pé àwọn gan ni ọ̀nà gidi tá à ń bára wa sọ lónìí òun ni tọ̀ríkà sàlàfíyìn gbogbo ẹgbẹ́ tó bá tẹ̀lé ọ̀nà òun iná ní ká tẹ̀lé gbogbo ẹgbẹ́ tó bá ti lè mú kankan yapa síbi ọ̀nà òun ká ṣọ́ra o. Assalamu alaikum. Akícha mọ̀nà wa ọlọ́run bá kó bá a san ó lè san dáadáa. Nínú àwọn mọ̀wákẹ́ tó ṣe yí pé yóò ṣàǹfààní fún àwọn akẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bíi tèmi ẹ worú eléyìí báyìí ní sí báyìí eléyìí mihraf al-mihras wọ́n pè ní mihraful anbiya ibùn tó bá rí wẹ́bsáìtì àmì tó bá rí tẹ̀ gan ó kàn lè kọ síbi Google ó kàn lè kọ mihrafu al-anbiya so mihrasul anbiya yìí òun ni Sheikh Ubaidu Jabiri abisa Allahu ta'ala ni wọ́n ń ṣàlàyé nípa rẹ̀ wípé mihrasu yìí ibi tí ọmọ akẹ́kọ̀ọ́ tó ti lè rí ẹ̀kọ́ kọ́ láì ṣe pé tí ò ní sí masaka tí ó sì ní sí kólfà ń bẹ̀ ni torí pé mihrasu yìí bá ṣe máa ń ṣe ni pé bá ṣe máa operate lélẹ̀ lójoojúmọ́ làwọn dùrúsù ń lọ níbẹ̀ ní bíi nígbà tí Shawwal pé 20 Sheikh Muhammad Madkhali wọ́n ṣe lecture kan àwọn ṣe ní Dammam bẹ́ẹ̀ ṣe ń ṣe ní Dammam lọ́wọ́ lèmi náà sì ń gbọ́ wọ́n ń sọ̀rọ̀ nípa pé al-farqu bayna al-ulama as-su' wa ulama as-salihin ni wọ́n ń ṣàlàyé nípa rẹ̀ wọ́n dà 20 kìíní ni but wọ́n máa gbé síbẹ̀ pé ṣé kì í ṣe kìíní lọ́wọ́ òun ó ṣe kìíní lọ́jọ́ báyìí o so ẹni tí ó bá jẹ́ student yóò ti prepare kalẹ̀ that is one. ẹlẹ́ẹ̀kejì tún ni pé wọ́n máa ń ṣe àwọn dawra tó máa ń lọ lóṣìíríṣìí tó yẹ pé wọ́n ti sọ kalẹ̀ pé dawra yìí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ báyìí o á ta tíra báyìí o bóyá tíra tá a kà òun ni manhaju salikin ti imam Sheikh Nasir Abdurrahman Saadi òun la máa kà so wọ́n ti sọ kalẹ̀ so ìmọ̀ ń lọ bẹ́ẹ̀ so báwọn dòrúsù yẹn sì máa ń lọ bẹ́ẹ̀ nìyẹn ṣé wàá rí i pé nísìnyí báyìí kì í ṣe pé ń tà ń sọ fáwọn èèyàn ni pé kí wọ́n jòkó ti IT rárá o àwọn ulama àjọjọjúmọ́ ni wọ́n ń bá ẹ̀kọ́ lọ ìgbà tó ṣe pé táwọn èèyàn tó ṣe pé gbogbo náà làwọn èèyàn náà ń lo gbogbo kinní wọ̀nyí so àǹfààní ó ń pọ̀ ń bẹ̀ gan lóríṣiríṣi bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n tún láwọn míì náà tó ṣe pé wọ́n ti rẹ̀kọ́ọ̀dù kalẹ̀ síbẹ̀ tó ṣe pé téèyàn bá dé bẹ̀ èèyàn ó rí wọn bẹ̀ àwọn oríṣiríṣi àwọn àǹfààní ó wà ń bẹ̀ so èlé òun bá wọn. tá a bá gbàgbé léyìí tó lọ náà mo ṣàlàyé nípa eléyìí náà ó ní English gan tí àwọn àrọ̀ ẹni tó wáyé pé lọ́ba lòun bá gbọ́ ó wà lọ́tọ̀ ẹni tó wáyé pé English náà lòun náà bá gbọ́ ó láwọn afá mi náà tó ipá àwọn náà gbọ́ òyìnbó dáadáa tó sì tó yanjú so ẹni tó wáyé pé English lòun bá gbọ́ òun náà lè lọ sí sáìtì yóò rí ti abala ti English ń bẹ so ti àrọ̀bíyà náà wà bẹ́ẹ̀ bọ́jójójúmọ́ ẹni dùrúsù ń lọ ní ibẹ̀ so ìyẹn bẹ́ẹ̀ tá a bá gbàgbé eléyìí tó lọ náà mo sọ̀rọ̀ nípa sáìtì kan náà tó ń pè ní Saidul Fawaid yẹn àwọn kútùbù ni wọ́n kó síbẹ̀ ń tiẹ̀ ọdún àwọn maqalati náà wà ń bẹ̀ o àwọn kútùbù yẹn ó wá ní àwọn aqsam akida tawhid ó wà ń bẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé tó jẹ́ mọ́ hadith ó wà ń bẹ̀ so wọ́n tó lóríṣiríṣi ni
àwọn rudud ilmiya tó ṣe yí pé àwọn nǹkan tí ń rú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú àwọn shubuhat ẹ̀sìnkẹ́bẹ̀ ó wà nínú sáìtì yìí náà ó dìpẹ́ndì lórí ibi tí èèyàn bá fẹ́ lọ níbẹ̀ tó yẹ pé èèyàn ó sì rí àǹfààní ní gbogbo ẹ rí i pé mo sọ náà ní last year náà yìí pé kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra Dr. Alarogan ibẹ̀ ni èmi ṣe padà rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tíra àwọn tí wọ́n kọ ó wà ń bẹ̀ so àtàwọn míì náà tó yẹ pé ó pọ̀ rẹpẹtẹ tó ṣe yí pé ọmọ akẹ́kọ̀ọ́ instead tí kálukú fi máa waste àsìkò rẹ̀ káàkiri tí ó sàǹfààní ń bẹ̀ yóò kéwú tààrà so ń bẹ lóríṣiríṣi bẹ́ẹ̀ so àti wá ṣe bẹ́ẹ̀ ó dàbí wọ́n pín fún àwọn èèyàn ní eléyìí tó lọ. ẹ dákun kí wá sèmi ni wọ́n mọ̀ wá bá òtóró sẹ́lẹ̀ lọ́dún tó lọ náà ẹ dákun kì í sèmi ẹ bá àwọn tán jẹ́ kínní kì í ṣe pé mi náà ò lè ṣe àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà mi ráyè ibi tí problem wà gẹ́gẹ́ nìyẹn torí pé ó dà pé ó fẹ́ di wàhálà pẹ̀lú èmi pẹ̀lú àwọn ọmọ ìyá kan bí a sì wá ní kẹsẹ́ ní kíní láti jọ ìgbà má bínú so ọlọ́run ọba kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan. náà wọ́n ní fún àwọn obìnrin pé pẹ̀lú ògo ọlọ́run ó fún wọn ní hard copy nísìnyí báyìí before kí wọ́n tó lọ ọlọ́run ọba kí ó san gbogbo ẹnì kọ̀ọ̀kan ní ẹ̀san dáadáa. inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billah min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fa huwa al-muhtadi wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu sallallahu alayhi wa ala alihi وصحابي وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون الله وبركاته ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kọ́ mọ́ bá òjíṣẹ́ ńlá Muhammad ìjùkúlẹ̀ tèyí tó kàn nísìnyí òun náà ni anaduwa kí a tó lọ síbẹ̀ a kí àwọn àfáwà tí wọ́n wọlé àwọn sheikh wa tí wọ́n jẹ́ chairman ìjòkólẹ̀ mọ̀tàkọ̀ ti ọdún yìí tí Majmu' As-Sunnah ń parí rẹ̀ lónìí ọlọ́run kó tún jẹ́ tọdún tí ń bọ̀ ọba dín dáadáa ó sì gbà lẹ́sìn fún wa ẹnjọ anabi wa Muhammad agbárin tí a fẹ́ lọ nísìn òun náà ni ti anaduwa níbi tá a ti máa fi ọ̀rọ̀ wá àwọn àfa wa ní ẹnu tí a sì máa béèrè àwọn àlàyé ẹ̀sìn nípa rẹ̀ àmọ́ ẹ dákun irú àwa tó yẹ pé tíṣà làwa tá a máa kó àwọn ọmọ sínú kíláàsì àwọn ọmọ ìṣòro tí máa ń bẹ bí èèyàn bá ti jòkó báyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ni ó jòkó báyìí nísìn ọpọlọ mi máa ń fò bígbà tí aláàárín nǹkan tẹ́ ẹ ti fẹ́ sọ̀rọ̀ délẹ̀ yóò sáré rò débẹ̀ ìgbà tí ń sáré rò lọ síbẹ̀ yẹn ẹ̀ tí ì sọ délẹ̀ yọba sì gbọ́ ìdí eléyìí ni irú nádùúwà báyìí máa fi wá léyìí tí wọ́n máa wá béèrè rẹ̀ wọ́n sì máa fún wa ní ánsà ní ṣókí ìyẹn ló fà tí wọ́n fi léyìí kásẹ̀ gbogbo ìdánilẹ́kọ̀ọ́ àti pépà tí àwọn àfáà ti ń ṣe fún wa bọ̀ láti àná àwọn àfáà tí wọ́n bá wa dá sí ìjòkólẹ̀ tóní ní apá ọ̀tún mi àwọn fadilatu Dr. Abdulwahab Muhammad Jami ẹlẹ́sìn ẹ̀kí àwọn jama. ní apá àláfíà mi àwọn sheikh wa náà wà lápá àláfíà mi fadilatu Dr. Abdulrazak Abdulmajid Alaro ẹ̀kí àwọn jama. ní apá ọ̀tún mi a lọ sọ́dọ̀ àwọn Dr. ẹlẹ́sìn Dr. Abdulwahab Muhammad Jami ẹlẹ́sìn Al-Sunnah ọ̀dà mo rí pé gbólóhùn yìí gan pẹ̀lú ọlọ́mọdé lómi òfin lálàá mọ́júmọ́ lónìí Al-Sunnah wal Jamaa Al-Sunnah wal Jamaa
kí ni à ń pè ní As-Sunnah wal Jama'ah? Bismillah. alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin wassalatu wassalamu al-ataman al-akmalan ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa man walahum bi ihsani ila yawmiddin wa ba'du. lẹ́yìn tí a ti kí àwọn chairman wa tí wọ́n jẹ́ alqadi fi mahkamati shari'at al-istinafiyya bi wilayati Kwara, honorable qadi Abdulrahim Ibrahim láti Kwara State Sharia Court of Appeal, akínyìn káàbọ̀, akí àwọn àfa wa, àwọn aṣíwájú wa, Ustaz Dr. Ahmad Abdulsalam tí wọ́n jẹ́ Dean Faculty of Arts, Professor Ustaz Dr. lédè Lárúbáwá ìtura náà ni pé ní Professor nínú special guest of honour. Bákan náà mo kí àwọn bàbá wa tí wọ́n ń sojú mi martaba, àwọn bàbá wa Magaji ní kọ́ọ̀sì láti àná. Ìgbàgbọ́ wa ni wípé ní stage tá a wà yìí ó yẹ ká ti lè dáhùn tán bá sọ wípé manihum As-Sunnati wal Jama'ah. So a sì máa dáhùn látara ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ṣe látàná títí dòní pẹ̀lú ògo Ọlọ́run. A rí i pé lánàá wọ́n jẹ́ kó yé wa wípé n tá ń pè ní sunna òní hiya al-islam wal islamu huwa sunna. Àwọn sheikh wa Abdurrauf Bello wọ́n tá a bá sọ pé àwọn kan áàlù yìí ni pé àwọn ẹni tí wọ́n ní n ta ṣàfihàn wọn. A jẹ́ pé ahlu sunnati wa jamaa àwọn onísúnà àwọn ní Islam, àwọn mùsùlùmí àwọn onísúnà náà ní mùsùlùmí. Àwọn wá ní jamaa, ìdí tá a tán fi ń ṣe àfitì jamaa kún náà ni wípé Islamu a rí pé kìí ṣe Ìlọrin ní Islamu ti bẹ̀rẹ̀, láti ìlú Maka ni ó pé ó tún sípò padà lọ sí ìlú Medina. Gbogbo àlàyé àti ìkọ́nilẹ́sìn tó ṣiṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ṣe ní odidi tó súnmọ́ ọdún 23 òun ló padà di Islamu, òun náà ló padà di sunna. Ẹ wá rí ìmọ̀ wá bọ̀ láti Maka Madina títí dé Ìlọrin, gbogbo àná làmà bíbà tí yẹn fi iṣẹ́ rán yẹn ni. Tàbá ní pé a lè fi iṣẹ́ rán ní mọ́tò ní gáràjì ní ìsìn pé tó bá dé kó bá ń sọ fún lágbájá lẹ́kọ̀ọ́, ó kọ́ ọ́ lẹ̀ o, ó sì fún ní ó ní àkọọ́lẹ̀ o, àmọ́ kìí ṣe pé kọ́ọ́lẹ̀ pé ntọ́ jíṣẹ́ ní gbé fún ẹnu ló fi rán. A rí wípé Yorùbá náà máa ní pé ọ̀rọ̀